ẹ kú dédé àsìkò ẹni gbogbo tọwọ́jà ìkànnì àwọn máwòrán DIGINAIJA TV ṣe bẹ́ẹ̀ tó dé lórílẹ̀‐èdè wa Nàìjíríà káàkiri ilẹ̀ káàárọ̀ oòjíire gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé aláǹfààní àti mọ̀ jáǹsì àti mọ̀ gbé níbẹ̀ àti mọ̀ fi tó ilé tí àwọn tó ń lọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà yálà lábala òṣèlú ìròyìn amúlùdùn tàbí lábala eré ìdárayá ṣàgbélé fújì náà láti mọ̀ mú ilé wákàjọ mọ̀ ìgbéyẹ̀wò tí àwùjọ mọ̀ yànnàná rẹ̀ lórí bí gbajúgbajà olórin fújì ní Alhaji Abbas Akande Obesere ti ṣe jáde wá láti wá ṣe lálàyé lẹ́kùnrẹ́rẹ́ ọ̀rọ̀ tó ti fẹ́ ṣe bí àwọ̀ tẹ́lẹ̀ rí láàrin àwọn àti gbajúgbajà olórin fújì ní Alhaji Wasiu Ayinde. Wọ́n fi ọ̀rọ̀ náà léde níbi ìfọ̀rọ̀wérọ̀ tó wáyé pẹ̀lú akọrin kan tó ní iléeṣẹ́ Àgbàlẹ̀tù TV lórí ọ̀rọ̀ oyè àgbà Akin Abọ́bagún àti ìlú Ìbàdàn lẹ́yìn tí Alhaji Sikiru Ayinde Barrister jẹ tẹ́lẹ̀ oko tó di pé wọ́n gbéṣẹ́. Wọ́n ní bí wọ́n ti ṣe gbéṣẹ́ náà ló ṣokùnfà bí àwọn olóyè ìlú Ìbàdàn ti ṣe wá papọ̀ báyìí láti wá fi orí barí pé tágún lẹ́ni tí oyè náà ṣe bẹ́ẹ̀ tó tọ́ sí tí wọ́n sì rò lọ tí wọ́n rúbọ tí wọ́n rí pé Alhaji Abbas Akande Obesere náà ni oyè náà tọ́ sí o tí wọ́n sì tẹkọ̀ létí lọ sílé wọn láti lọ fi tó wọn létí pé a ó fi ọ jẹ oyè báyìí. Wọ́n ní inú àwọn dùn àwọn sì tẹ́wọ́ gba oyè náà tọwọ́ tẹsẹ̀ tí àwọn sọ fún tilé toko tẹ̀bi tara pé wọ́n mọ̀ joyè lọ́jọ́ báyìí. Wọ́n ní ọjọ́ etí àwọn dásọ̀nà òkú ọjọ́ 4 péré náà ni àwọn alùkòrò ọba tó ṣe bẹ́ẹ̀ tí wọ́n tẹkọ̀ létí tí wọ́n kan àwọn lára láti wá jẹ́ kó di mọ́ fún àwọn pé wo oyè náà kò lè ṣe é ṣe o. Wọ́n ní ọ̀rọ̀ náà ṣe bẹ́ẹ̀ ó yà wọ́n lẹ́nu nítorí àwọn ti pe àlárá àwọn ti pe ajérò àwọn ti pe ọ̀wárọ̀ ogun àga gbogbo àwọn ènìyàn wọn lórílẹ̀‐èdè Nàìjíríà àti lókè òkun ni àwọn ṣe bẹ́ẹ̀ ni àwọn ti fi ìwé pè ó tí àwọn sì ti fi lè pọ̀ tí fi ọ̀nà òrùka. Wọ́n ní kété tí àwọn gbọ́ ọ̀rọ̀ náà ni àwọn tẹkọ̀ létí lọ sí ààfin Olúbàdàn láti lọ mọ̀ pé kí ló ṣẹlẹ̀ gan-an. Wọ́n ní kété tí àwọn débẹ̀ náà ni iyì kan lára àwọn ìkan ọba náà síbẹ̀ ni ó pè wọ́n sẹ́gbẹ̀ẹ́ tí wọ́n bá wọn sọ̀rọ̀ pé ṣé ìbáṣepọ̀ tó dán mọ́rán wà láàrin àwọn àti gbajúgbajà olórin fújì ní Alhaji Wasiu Ayinde. Wọ́n ní ọ̀rọ̀ náà síbẹ̀ ó ya àwọn lẹ́nu torí àwọn wò pé kí ló kan Alhaji Wasiu Ayinde nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ìlú Ìbàdàn làwà kì í ṣe ìlú Ìjẹ̀bú. Wọ́n ní ó jẹ́ kó di mímọ̀ fún àwọn pé bí àròrítàgìrì àwòwò wọn ni àwọn náà ni wọ́n mọjú ògùn tí wọ́n lè pàbílẹ̀ nítorí àwọn ló lè bá wọn sọ̀rọ̀ tí oyè náà fi lè ṣe ṣe. Wọ́n ní ọ̀rọ̀ náà ṣe wọ́n ní kàyéfì torí àwọn wò wípé báwo ni ẹni tó jẹ́ ọmọ ìlú Ìjẹ̀bú ṣe máa fọ́ lálẹ̀ láàfin Olúbàdàn pé ẹnìkan ní kẹ́ fi joyè pé ẹnìkan ní kẹ́ mọ́ fi joyè. ẹ wo ọ̀rọ̀ ń ṣe bẹ́ẹ̀ ó sọ sí ni lẹ́nu ó buyọ̀ sí báwo náà ṣe yanjú gbogbo awuyewuye ọ̀rọ̀ náà gbogbo náà lẹ́ẹ̀ máa rí gbọ́ nínú fọ́nrán ọ̀hún ẹ̀kàn bá mi wá kàn fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́jẹ́ kájọ fọ́nrán ọ̀hún ká gbọ́ àlàyé ọ̀rọ̀ náà lẹ́kùnrẹ́rẹ́. ẹ má gbàgbé láti bá wa fi opinion tí náà sọ sí abala àríwísí ìyẹn comment section. fún purpose tèmi Ìbàdàn ni wọ́n ti fẹ́ fi jẹ oyè ńgbà yẹn àti fọkàn sí wọn wá council ẹ̀ agbọ́ngbà ẹ̀kọ́ sọ pé torí pé Alhaji Wasiu Ayinde pé wọ́n jọ ọmọ Ìbàdàn bọ̀ wọ́n close mọ́ Olúbàdàn àná pé torí ẹ̀yin náà wá bínú pé ọmọ Ìbàdàn ni kó ṣe jẹ́ pé ẹni tí ìṣọmọ Ìbàdàn ló máa sọ pé ẹni bá kọ́ ẹ̀kọ́ gba approval ó wà nínú news kò ṣeé parẹ́ mọ́ bọ̀ mo fẹ́ gbọ́ látẹnu yín. Níwájú Ọlọ́run àti táàkì gbé jẹ́rìí rẹ̀ nítòótọ́ nígbà tí mo fẹ́ jẹ àgbà Akin Abọ́bagún wà kì í jẹ́ sí pé mo fẹ́ jẹ́ wọ́n dídí mú lọ́pọ̀ wá láti pàlásì Olúbàdàn nígbà yẹn pé ọ̀fà mi ní oyè yìí o pé torí Alhaji Barrister pẹ̀lú kò forí jì wọ́n àwọn àgbà Akin Abọ́bagún wà gbogbo ìlú Ìbàdàn bí ẹni tí màá fẹ́rẹ̀ ìfúra lọ sí wọn á wò ṣùṣù pé ká lóye yìí tọ́ sí pé èmi ló tọ́ sí ọmọ lẹ́tà wọn wá lẹ́tà yẹn kọ́kọ́ pé wà ní ilé nìkan mọ́tà ní náà tí mo kọ́kọ́ gbà sí alákọ̀ọ́kọ́ mo wà pé mo wúrò ẹlẹ́ẹ̀kejì mo mọ̀ pé iyì pé yàn ń gbọ́ ẹ̀rọ sáni gbogbo kan tẹ̀ ló máa ń ní planning mo tó bá mi lójijì. ọkọ̀ wọlé ta yẹn so ẹni tó lè jẹ́ representative wọn gbà yẹn. ìyẹn tún padà bá mi níbi mo ti ṣe show ní Trans Amusement Park rẹ̀. àwọn ọ̀rẹ́ tí èsì ni lórí lẹ́tà yìí o wọ́n jókòó mọ́ àwọn òpè wẹ́. owó lọ pàdé yìí lọ́wọ́ tó lórí òṣùwọ̀n máa fi hàn pé tó lè fi rí ọ̀yìn tó bá gbà tó bí bá gbà kó má ti bá máa dùn lọ́jọ́ iwájú. àwọn ọ̀rẹ́ advice lóríṣiríṣi lọ́dún ló sì pé kí n gbà. ìjọba ìgbà yẹn tó dáná mo ti accept ẹ. adẹ̀mú dé sàmú ìgbà tó kọ́kọ́ àjò yìí máa ṣe òfúlé kan tí mo lè fẹ́ lọ́wọ́ ká. wọn ọ̀rẹ́ mi àti Amẹ́ríkà láti London all over. ìyàwó mi náà ti ṣubú lọ́jọ́ tó lọ́nà orúkà oríṣiríṣi àdìgbà ọ̀rọ̀ láti ṣe all the necessary things láì níbi pàtí ṣe máa lọ dáadáa ọ̀tọ́ gbọ́dọ̀ máa kú bí just 4 days. fífi ọjọ́ yẹn wọ́n bá ní pé àwọn ọ̀rẹ́ fún ní
oyè yẹn mọ́ pé kẹ́ni ọ̀nà ìdílé náà ṣẹlẹ̀. mo ṣàgbọ̀jù mo lè lọ sí pálásì pé ìtọ́jọ́ náà náà. ẹ àbílẹ̀ ṣẹlẹ̀ o ìṣàfihàn lọ́wọ́ sí ìyẹn. ìṣíjú lélẹ́yìn máa bọ́ sí fún mi. olórúkọ ni Ọlọ́run dá mi. a ti ń gbọ́ mo dájọ́ ìnáwó sọ́nà ìṣíjú tí ò ní parẹ́ tó tún lè kó bọ́ọ̀rọ̀ ajé mi gan. ìkọ́nù àwọn ọmọ onígbàgbọ́ ni wọ́n kó dùn jù mọ́. ṣé mo àtàlájọ́ àṣàrò ṣe máa ń sọ̀rọ̀ ọ̀hún bẹ́ẹ̀ ni nínú ìpínlẹ̀ ìṣẹ̀lẹ̀ àtàlájọ́ àṣàrò nìkan ló lè bá wọn sọ̀rọ̀ ní kíkú nìyẹn. Ìbàdàn láyà yìí náà kò ṣe ìjẹ̀bú náà kí ni ìyẹn máa lọ fọwọ́ máa lè ní ilé àlájọ́ àṣàrò ìgbìmọ̀ pé náà kí wọ́n kó níbẹ̀. ó bá ní ẹṣẹ́ bàtà àlájọ́ àṣàrò ìgbìmọ̀ mú láàjà kò sọ̀rọ̀ ọjà kankan. Ìgbàgbé ọmọ kí ló fẹ́ ṣẹlẹ̀ bá Awùjalẹ̀ máa ní pé èmi ni kó lọ pè wá àbí tọ́jú máa ní kó lọ bá Awùjalẹ̀ sọ̀rọ̀ pé kábíyèsí sá o láti orí Ìbàdàn gbogbo agbègbè ẹ̀ máa fẹ́ fóònù. mo ní pé wọ́n gbàgbé ẹjọ́ yẹn. àgbẹ̀dẹ̀ ìjọba kejì ilẹ̀ fèsì ọ̀dọ̀ kábíyèsí ọba fúnta. ọba Adékúnlé Màkàmá Oyèlújẹ lẹ́ẹ̀kejì olóhùn ogun olùkúta kábíyèsí bó ṣe ṣẹlẹ̀ rí o àtidájọ́ ìyá àtidájọ́ gbogbo ẹ̀ ní ìmọ̀ kan tó ṣẹlẹ̀ o èmi àti kábíyèsí ọba kú dájọ́ rí. bá a ṣe gbà ó understanding and apart from that Ọlọ́run ó ti máa ń ṣàwọn kankan lẹ̀ nítorí pé àwọn kankan lè fẹ́ ṣẹlẹ̀ torí tẹ bá pe olórí kó máa bọ̀ lóde yìí ó lè fọ́ nínú omi jíjẹ ti wà. agbẹ́bíjẹ sáma bí ògbèrè àádọ́bí jẹ́ kejì ẹ máa jẹ́ bí wọ́n ṣẹlẹ̀ sí inú ní ẹgbẹ́ òbí wa. sọ́kàdé òkúta lè sí ọba Adékúnlé Màkàmá ògbé ojú ìbẹ̀rẹ̀ tí ó máa ti múra kan ní àwọn ọdẹ àwọn ìgbéra náà gbé rẹ̀ ṣe ní. àgbàdo àwọn bá mú àwọn olùdókòwò àwọn ọgbẹ́ ìjẹ́bẹ̀rẹ̀ àbúrò fi ẹ̀jẹ̀ sí Yorùbá ìgbé àtàwọn àtọ̀ Olúbàdàn gbogbo àwọn ìkọ̀kọ̀ náà làwọn máa tún máa invite Olúbàdàn kankan wá síbi oyè yẹn ìgbé náà bá jẹ́ àwọn representative wa which is true ẹnìkan tó represent Olúbàdàn mẹ́jọ lọ ẹ̀rọ sì jẹ́ ẹni èmi ò wá fi ìgbàgbọ́ sí pé Aláàjì Àṣàdé ló wà ti ṣe yẹn àmọ́ báwọn ṣe present ọ̀rọ̀ yẹn ẹ mọ̀ àṣẹ tó máa ń ronú jìnnà ó lè rò bẹ́ẹ̀ gbọ́dọ̀ tó lè jẹ́ kọ́dà kí n máa tó òun náà pé òbí bẹ́ẹ̀ ọgbọ́n nǹkan ló mọ ohun tó ṣẹlẹ̀ bọ́ọ̀tì bí àtúntò gbọ́dọ̀ sọ pé gbogbo ilẹ̀ Yorùbá ló ń bẹ́ẹ̀ fi mí jẹ òun ni ó sì jẹ́ pé kí ní ẹ̀sùn lọ sọ́dọ̀ kábíyèsí ọba Adékúnlé Màkàmá ẹ understand mi so nísìn tí nǹkan mi máa jẹ ti máa jẹ Ìbàdàn. tí wọ́n bá kọ lẹ́tà sí látàfin ní ìsìn pé oyè míì tún wà ẹ̀ ní bínú ta kọ́kọ́. ilé bínú sí lùmù ilé bẹ̀rẹ̀ òkè bínú sí ra ẹ̀ báwo bínú sí lùmù ṣe fẹ́ gbogbo àwọn tẹ́lọ̀ ń ṣe fún ilé ṣe fẹ́ gbé kúrò ilé gbé kúrò ilé ilé làbọ̀ sí ilé gbogbo wàhálà tá à ń ṣe lébè bá ń lọ Amẹ́ríkà tá à ń lọ káàkiri gbùrù. ibi bẹ̀rẹ̀ náà la máa padà ṣe kí ni la máa gún àǹsí àdé ọjọ́ fìdí. but ó máa ní àwọn àsìkò kan tẹ́ ẹ ti ní reservation nípa Alhaji Wasiu Ayinde rí. observation bí báwo ni observation bíi pé bí àwọn ṣe àwọn kankan tó dùn yín ó ti máa ṣẹlẹ̀ sẹ́yìn wá. ọjọ́ àgbẹ̀ ọdún gbẹ́gbẹ́ kan. nàìjíríà ló ti di àfìsẹ́yìn lẹ́gùn fìṣọ̀. ọ̀nà Alhaji Wasiu Ayinde àti sẹ́tù àti ọ̀gbìn ọ̀bùn yẹn nọra yín pàpàlà yín. ó ní relationship pẹ̀lú Ibrahim Badamasi Babangida. kábíyèsí ọba Adékúnlé Màkàmá ẹ̀kọ́ lẹ́kẹ́ mọ́. Babangida. Ojú mo máa láyé ojú ẹ̀ lọ. ẹ̀kan mọ́ Babangida bẹ́ẹ̀. ojú mímọ́ yẹn náà lọ. ojú ẹ̀ lọ. àwọn kan àtẹ̀gbẹ́ tán mo ṣe mọ̀ yín ní ìsìn mo ti mọ̀ yàn. tẹ́ bá ti mọ̀ Babangida ó kọjá pé ẹ̀kan mọ̀ yàn lásán. ẹ̀yìn tí mo sọ oyè yẹn ó dẹ̀ máa yí àwọn kan tó ń gbọ́ wá nílé. there was a time tọ́rọ̀ campaign kan ṣẹlẹ̀ ohun yín làwọn èèyàn ń gbọ́ lórí
fún wọn tó má ti pe àwọn nọ́mbà kan òun yẹn bí wọ́n mọ̀ ṣe o ẹ ṣòṣèlú ńgbà yẹn ni àbí àràbọ̀. sígbà tí òṣèlú lè mi fúnra mi o ẹ̀yin fún ayé tẹ́ ń bá mi sọ̀rọ̀ yàgbà ètò òṣèlú ni gbogbo wa lòṣèlú gbogbo apáta ni lòṣèlú ó ṣe yí ọlọ́kan jẹ́ ká rí àwọn èèyàn bá rí ọlọ́run jẹ́ ká rí àwọn èèyàn gidi síwájú ni pé. ó yá ìwọ là ń tẹ̀lé ìwọ la fẹ́ gbàgbára yìí kù gbogbo wa lòṣèlú kò síbà ó ní ìlànà ìwé ọmọdé ṣòṣèlú. pátì wo la ń ṣe. gbogbo pátì ni bá ti mọ̀ gbogbo pátì ni bá ti mọ̀. ṣùgbọ́n ń gbà yẹn fi síbì kan láì tí mo sọ ó ti pẹ́ náà o ọdún yẹn ti pẹ́ o. ẹja máa bàbá ẹja máa dúró ọ̀rọ̀ lọ. so kí ni nǹkan tí ó ń bọ̀ nísìn ní lórí rẹ́kọ̀d abẹ́nìsìn. rẹ́kọ̀d tí mo ṣe last Palongo. ìbẹ̀ ni mo ti kọrin pé ẹgbọ́n kí ló ti wá jẹ́ ìbùnú àgbàmọ̀ ló fi jẹ́ wípé ayé ìgbà ní ìṣọ̀rẹ́ àìkú ní sáàdùn òun orí mi lójú onílé àgbà ọ̀tún kò fojú kó dáwọ́ wọn bẹ́ẹ̀ ni tó sí ronú gbé bàjẹ́ lójoojúmọ́ àmọ́ lọ́hún adójú tí wọ́n pẹ̀lú èròpò bàjẹ́ tí wọ́n ń bá ká jájáde ká má máa wọlé nílẹ̀ ẹ̀fẹ̀ gbá níbẹ̀ bẹ́ẹ̀ wí báyé káṣòwò ká má máa rèé jẹ nílẹ̀ ẹ̀fẹ̀ gbà níbẹ̀ wí báyé ọlọ́run bẹ lẹ́yìn mi àwọn ènìyàn sì tún wa tí wọ́n dúró gbọ́n àwọn ènìyàn gidi ajálálúbáríkà tí wọ́n dúró wá mú tó jẹ́ bòdà ṣáníwọ̀n sí mi lójoojúmọ́ gbogbo aláhùn gbá ló dànù gbogbo abẹ nínú àmójọ ọgá àti ó mẹ́sẹ̀ ní èjì lọ́wọ́ ó ti ní ọlọ́gbọ́n èèyàn tán ra ẹ̀jẹ̀ ní gẹ́gẹ́ bí ìyá ìjímọ̀ ó ní gbogbo mọ́ṣáláṣí ìjímọ̀ àgbáyé pátá olùyímọ̀ ọ̀rọ̀ òun ló ní gbogbo ẹ̀ ń ta lálásán ẹni tán ra ẹ̀jẹ̀ yáyọ́ ẹni tán ra ẹ̀mí onímọ̀ òun gbẹ́ omi ẹ̀yìn tẹ̀ ń tán ra ìgbà mi òun ṣá. tó ẹ káàbọ̀ padà àlàyé ọ̀rọ̀ náà lẹ ṣe bẹ́ẹ̀ lẹ ti gbọ́ wọn jẹ́ kó di mímọ̀ wípé ìtìjú ńlá gbáà ni ó jẹ́ fún àwọn bákan náà yóò kó bá ọ̀rọ̀ ajé wọn ṣòótọ́ ọ̀rọ̀ kókó nítorí orílẹ̀-èdè nàìjíríà náà làwà láyé ayélujára oníwà ọmọgbé tàmẹ̀dó ọmọgbé pé gbajúgbajà olórin fújì tó wá dájọ́ ìnáwó sọ́nà tí ò lè ṣe o wọ́n ní ṣe ti ọ̀wọ́n gbogbo ipò ní àbí ti àìrówòrà lẹ́yìn tó lè mú kí gbogbo wọn mọ bu ẹnu àtẹ́lù wọn tó sì lè kó bá ọ̀rọ̀ ajé wọn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi léde àmọ́ ṣé ẹ̀yin wá lérò pé ó lẹ́tọ̀ọ́ fún Alhaji Wasiu Ayinde láti wá mọ̀ fi ọwọ́ lálẹ̀ ní ìlú Ìbàdàn pé lágbájá ni ẹ fi joyè tàmẹ̀dù ni ẹ mọ̀ fi joyè àti pé irú ìbáṣepọ̀ ó gan lẹ́yìn lérò pé wà láàrin àwọn olóyè Ìbàdàn àti Alhaji Wasiu Ayinde àbí kábíyèsí ti ìlú Ìbàdàn gangan irú ìbáṣepọ̀ ó lérò pé ó wà láàrin àwọn méjèèjì tó fi jẹ́ pé Alhaji Wasiu Ayinde ni ẹni tí ó wà mọ̀ sọ̀rọ̀ pé lágbájá ni kẹ́ fi joyè tàmẹ̀dù ni kẹ́ mọ̀ fi joyè ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ arígbọ́n nínú fọ́nrán ohun tí wọ́n jẹ́ kò dé mímọ̀ pé kò sí àwọ̀ kankan láàrin àwọn méjèèjì mọ́ òótọ́ ìyàtọ̀ bá kò sẹ́yìn náà ẹ má gbàgbé láti bá fi èrò tí náà sọ̀rọ̀ sí abala àríwísí ìyẹn comment section torí ànímọ̀ rẹ̀ jù báyìí lọ bákan náà kẹba láìkẹ́sì bá ṣe kẹbi sọ̀rọ̀ sáwọn olólùfẹ́ yín jákèjádò Nàìjíríà ìkànnì DIGINAIJA TV àwa ní tiyín ní tòótọ́ ẹ ṣé fún ìwà àti gbígbọ́ tí ẹ ń bọ̀ wá ó tún mọ báyìí pàdé nígbà mi lọ́jọ́ mi lórí ìkànnì kan náà andágbére báyìí fún mi pé ó dàbọ̀.